ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Ẹ̀gbẹ́ láàrin jù táralé ọ̀gbọ́ ó bá gbogbo alẹ́jà fún and gbogbo aná dẹ̀ látara ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run àwọn tí wọ́n farapa wọ́n ti gbà tọ́jú mẹ́mẹ́kún omi lélẹ̀ tó túmọ̀ sí wípé n tó ṣẹlẹ̀ ó wà natural kò síbi tí kìí ti ṣẹlẹ̀ kò síbi tí ò ti lè ṣẹlẹ̀ so akí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho a sì kí àwọn ikọ̀ ìró ẹkùn pé wọ́n kó akitiyan Ọlọ́run yóò gba akitiyan náà fún wọn lágbára Ọlọ́run wọn ò ní jẹ̀bi èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà wọ́n jèrè nípa ẹ̀. ọ̀rọ̀ kan ni mo mú wá mo bá pàdé lórí ìtàkùn ayélujára nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣáà ti ń pariwo wípé ẹ má sùn o káàkiri ilẹ̀ káàró òjìrè wọn ti wà o bó bá jẹ́ pé lókè ọya la ti ń gbúrò wọn tẹ́lẹ̀ tọkàn wá fi balẹ̀ fídíò tí wọ́n tún sẹ́ǹdì sí mi ń kọ̀pẹ́kọ̀pẹ́ wọ́n ní lónìí ló ṣẹlẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ wọn ló ti ó gbé ṣẹlẹ̀ nítòsí Ìjẹ̀bú Òde ní règbèrègbè ibi tí wọ́n pè ní J4 ńbẹ̀ wọn ló ti wáyé so àwọn jàǹdùkú dáwọn ọkọ̀ lójú ọ̀nà wọ́n dá wọn lọ́wọ́ kọ́ wọ́n dá wọn dúró wọ́n dẹ̀ jí àwọn èèyàn kan kó lọ lọ́sàn gangan ni o wọ́n dá mọ́tò dúró wọ́n kó àwọn èèyàn dá àwọn èèyàn sọ̀kalẹ̀ ńbẹ̀ àwọn tó rí kó yọ tí wọ́n lè ṣẹ́rí padà wọ́n ṣẹ́rí padà lọ́sàn gangan wọ́n ká àwọn èèyàn lọ. Express Road, bandit yo, A4 Express Road, bandit, wàláì lọ́sàn-án gan live and direct, bandit block road ni o, Express Road ọgbẹ̀rẹ̀ látọ̀gbẹ̀rẹ̀, live and direct, bandit lọ́sàn-án gan, Ọlọ́run ṣáà ti jọ wá gbogbo àti sèfù lọ́sàn-án live and direct ni o lọ́sàn-án gan, wàláì. Lọ́sàn-án gan ni ògùn jẹ́ pé bóyá ọ̀rẹ́ ẹnu life and direct lélẹ́yìí but àwọn tó escape Ọlọ́run ti yọ wọ́n o wàláì. ẹ ti súnmọ́ ọtọ́ Ọlọ́run ṣàánú àti sèbù bandit ni o life and direct ni o lọ́sàn-án gan ni ògùn jẹ́ pé òru o wọ́n pa pẹ̀lú òpèlè ẹjọ́ kó máa lọ́tí wọn lọ́sàn ọ̀gán ni ó lọ bẹ́ẹ̀ báńdíìtì ni wọ́n bí. now ntọ́ ẹ̀pọ̀ àwọn èèyàn yẹn ò ní wípé ojú ọ̀nà bẹ́ẹ̀ ti dá díẹ̀ ṣẹ́wọ̀n pé wọ́n rìpíà ojú ọ̀nà yẹn lọ́wọ́ dọ́bùlì yẹn ṣẹ̀ṣẹ̀ ń lọ lọ́wọ́ ló fún wọn lórí ọ̀fẹ́ láti láǹfààní àti kọjá àbí láti turn back títì yẹn ti fẹ̀ dáadáa ọkọ̀ lè yípo padà at any time. pápápá ẹjá wọ ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho n ò nílò àmì fàágùn rárá mi ò nílò àmì fàágùn pápápá ni. àwọn tí wọ́n fọ̀rọ̀ ń síta wọ́n ń pín lórí ìtàkùn ayélujára èmi wá wò wípé bí rọ́bà ti ń pọ̀ lápọ̀jù àmọ́ fẹ́ jòótọ́ ǹjọ́rọ̀ ń bẹ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ǹjọ́ lóyè Sunday Adéyẹmọ lọ̀rọ̀ yẹn bá wí ẹ mú kalẹ̀ tó ẹ mú tọmọ ẹ mú ta èkú tí ṣe baálẹ̀ lọ́rọ̀
bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá ń pín program yẹn. God bless you. láàrin ìṣẹ́jú mẹ́wàá péré ni wọ́n lò, ìṣẹ́jú mẹ́wàá péré. òǹtọ̀ ní kí Igboho dákẹ́. Good evening, sir. Ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé. Mi ò ní wáyé tì. Ká ní báwọn Igboho ṣe kóra wọn jọ, làbárẹ́gbẹ́mì tó kóra wọn jọ. Ọ̀pọ̀ èèyàn ń béèrè ńbo l'Ààrẹ Ọ̀nà Kakanfò wà. Ọ̀pọ̀ èèyàn ń béèrè where is Chief Gani Adams. Mo wá ní ẹ má fi wọ́n wéra wọn o, ẹ má fi fáìlì wé fàlé, ẹ má fi gádù wé gẹdú, ẹ má fi àṣà wé labalábá. Kálukú wọn ló níṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láti ṣe. Ẹni tó bá yọjú ní kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa rẹ̀. Voluntarily lólóyè Sunday Adéyẹmọ Igboho jáde, kò dúró ká pàrọwà fóun, kò dúró ká pé òun, bó tiẹ̀ jẹ́ pé bálára ó sọ wọn á ní ẹ bá wọn pè Igboho, bá jèrò ó sọ wọn á ní níbo ni Igboho wà. Ìpínlẹ̀ Kwara olóyè Sunday Adéyẹmọ Igboho ẹ wá ràn wá lọ́wọ́ o. Ìpínlẹ̀ Èkìtì ẹ bá wa pè Igboho wá o. Everywhere. Ìpínlẹ̀ Ọ̀yọ́ the same thing. Ó ṣẹlẹ̀ nílùú Igboho, wọ́n ránṣẹ́ sí Igboho. Ìyẹn túmọ̀ sí pé wọ́n mọ ntí baba Dami lè ṣe. Now ẹni tó sọ̀rọ̀ yìí ó ní silence is a weapon. Why Sunday Igboho should stop the interviews. Ntoni tó ń gbìyànjú àti sọ ni pé kó máa dé yẹ mọ́ grant interview mọ́. But lo and behold, ara òkìtì ò ṣe dá wọlé ọ̀bọ. Ntẹ́niyẹn gbìyànjú àti sọ ni pé inú lóko ẹyẹ gbé. Ó ní ẹni tó bá já lágbára tàbí tó bá fẹ́ jà kì í sọ strategy ẹ̀. Mo wá ní olúwarí ọ̀mẹ́ni tí wọ́n ń pè ní Igboho. Ẹ ń bá fọkàn sí pé Igboho ti sọ strategy ẹ̀, to God who made me, onítọ̀ntàn rẹ̀ ni o. Because ní tí Igboho sọ, Igboho ti kú òun bẹ́ẹ̀ tipẹ́tipẹ́. Ọlọ́run pápágbẹ́ jẹ́ kí n ká kọ́kọ́ gbọ́rọ̀ tí ẹni yẹn sọ, then kí n tó wá mú pọ́ìntì tọ̀dọ̀ mi jáde. Ó ní Sunday Igboho rose with one clear mission. Inú mi a máa lórí mi a máa wó tí èèyàn bá mọ value èèyàn, tẹ́ bá mọ impact ẹ̀, tẹ́ bá mọ quality ẹ̀. Ní Yorùbá fi sọ wípé kú iṣẹ́ ní mórí iṣẹ́ yá. Ẹni tó rún párúnsẹ̀ sí nǹkan, so far tẹ́ bá ti lè encourage ẹ̀, yóò máa fún ní strength láti ṣe more. It doesn't wait for anybody. It doesn't wait for any money. Tí Igboho fi jáde, àwọn èèyàn tó nígbàgbọ́ nínú ẹ̀, tó ní trust nínú ẹ̀, wọ́n jáde, wọ́n support ẹ̀. Everybody ó jáde láti encourage ẹ̀, because iṣẹ́ tí wọ́n ń ṣe, lo and behold, èmi ò lè ṣe, majority nínú wa ò lè ṣe. Lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé mo fẹ́ join Igboho, mo fẹ́ darapọ̀ mọ́ wọn, èmi náà fẹ́ wà nínú rescue mission.
voluntarily láwọn èèyàn máa ń ṣe ẹ̀múkàlẹ̀ tó wọ ẹ̀mú tọmọ. Sunday Igboho rose with one clear mission. Kí ni mission ọ̀hún? To stand up and face bandits and Fulani kidnappers terrorizing our land. That mission takes courage, strategy and secrecy. Lọ́pọ̀ ọgbà. Now gẹ́gẹ́ bí ntẹ́ni ẹ sọ, ó ní that mission takes courage. Courage, àyàgbàǹgbà, ìfọkànsìn, determination, a ṣe, a lè ṣe, Ọlọ́run gbangba a lè ṣe. Then strategy, ìlànà àtọ̀, ọgbọ́n tá a lò, òye ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tá a gbégbà, tá a ìwọlé sí wọn lára, tí wọn ò fi ní buhálébù ẹ̀yìn, ìyẹn náà ń pè ní strategy. Then secrecy, àṣírí, lo and behold. Ejò tí wọ́n kò ń bi tà náà ọmọjá ti kò níye tó wà. Tó bá jẹ́ ńgbà kan ni èmi náà lè sọ wípé I need the secrecy. Lo and behold, ẹni yẹn ní point o, but máa wá sọ mo kàn fẹ́ jẹ́ kó yé ẹni yẹn pé kì í ṣe pé Ìgbòho ọmọ ìntọ́fà lèmi ọ̀ sọ, because orílẹ̀-èdè Amẹ́ríkà tá a lọ lágbára gan kò wá secrecy. Russia ò wá secrecy. Israel wọ́n jáde sí gbangba kí wọ́n tó níkọlù, kí wọ́n tó lọ àtáàkì ibì kan, wọ́n jáde sí gbangba. Amẹ́ríkà ó jáde sí gbangba. Kò sẹ́ni tí máa ń dédé kógun jàyàn lábẹ́lẹ̀. Gbogbo ibi tí wọ́n bá ti jagun láyé ọ̀rọ̀ ní kọ́kọ́ síwájú, ńlá fi pé ọwọ́ ní síwájú ijó gẹ́ngẹ́. Àlọ́ ní síwájú ìjà á ti máa kìlọ̀, mi láìkẹ́ o, ń bọ̀ ọjà o, máa wojú ẹ o, ó ń pè mí níjà o, ó ń wá bínú mi o, ó ń wájà mi o. Àlọ́ ní síwájú ìjà kì í ṣe o lè rẹ́ni tí ó dédé máa kójà kó kúkú bòyàn, yóò ti kọ́kọ́ kìlọ̀ síwájú. Orin ní síwájú ọ̀tẹ̀, ọ̀tẹ̀ ní sánmilé fógun, nǹkan kan ní satọ́kù fún nǹkan kan. Láyé àtijọ́ káwọn bàbá wo tó gbógun lọ lómi, wọ́n pàrókò. Bí wọ́n bá fẹ́ túbọ̀ pẹ̀lú àwọn nǹkan kan tán gbé inú gbá kan tí wọ́n wá gbé oyin àádùn nǹkan míì tán gbé inú gbá míì tán gbé ránṣẹ́ sọ́ba ìlú kan, ó túmọ̀ sí pé ìjà rèé, àlàáfíà rèé, mú kan ń bẹ̀. So ìlú kì í dédé kógun jàyàn yàtọ̀ sí jàǹdùkú. Lóòótọ́ jàǹdùkú là ń bá jà, ṣùgbọ́n àwọn jàǹdùkú tá ń bá jà àwọn náà ń lo íńtánẹ́ẹ̀tì kó di ó lè bá àgbọ́ràn láṣẹ sọ létí ọmọ ẹ̀. Ìpalẹ̀mọ́ jogun láyà, ìpalẹ̀mọ́ kó jìnnìjìnnì bú ọlọ̀tẹ̀ táwọn náà wò pé wọ́n ti ń bọ̀ o, ẹ mọ̀jà dúró sọsẹ̀ ń bí o. Ẹ gbọ́tàn kan ni, ẹ gbọ́tàn ẹyẹ ẹ̀gà àti àgbẹ̀ kan. Ìtàn ọ̀hún ọba olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mú rẹ́gírẹ́gí, máa bírífù ẹ̀, mi nílò àmì fàágùn fún un. Kí nìdí tó fi bá mu? Ìgbòho ti jókòó sínú ilé ẹ̀, ẹ fọwọ́ sírò ẹkùn. Táwọn bàbá wa bá sọ pé ká lọ, á lọ. Ìgbòho retí rejúre mú, etí di ṣeṣere. Ìgbòho wá sọ fẹ́ nìkankan mọ́, ó gbéra ó gbọ̀nà bẹ̀ lọ. Pápápá kẹ́lòmí o lè rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀. Àgbẹ̀ yìí lọ dáko àgbàdo, àsìkò àgbàdo láwa yìí, ó dáko àgbàdo, ó lọ sálálú. Àgbàdo dàgbà ó roko mọ́, àgbàdo pọ̀n, ó wọnú oko ẹ̀ ló wú àgbàdo lọ́wọ́ ìnìkẹ̀kẹ̀. Meanwhile, kò sẹ́ni tí kì í fẹ́ bi tílẹ̀ ti gbé lójú, níbi tí nǹkan ti sẹnu re tọ́bẹ̀ ti sọ. Nígbà tí àgbàdo ti gbó, lẹ́yẹ ẹ̀gà kan ti kọ́lé sínú ẹ̀. Inú ẹ̀ náà ló ti yé ẹyin, inú ẹ̀ náà ló ti pamọ́. Àwọn ọmọ ẹ̀ ò tí ì tó fò, bọ́ bá ti ń jáde yóò sọ fáwọn ọmọ ẹ̀, ẹ tẹ́tí léko,
bí àgbẹ̀ bá wá ntàgbẹ̀ bá sọ kẹ́ ẹ gbọ́. Àgbẹ̀ yẹn dénú oko ńjọ́ kan lọ́wọ́ wo àgbàdo ẹ̀ tó tó lọ́hùn ní kèké ó ní ọlọ́mọ ṣé o tó fèrè síṣẹ́ òun wọ́n bá di lọ́la lágbára Ọlọ́run òun àti àwọn mọ̀lẹ́bí òun àtàwọn ìyàwó òun àwọn ọjọ́ wá ya àgbàdo yìí ọlọ́ọ̀lé ìyá àwọn ẹyẹ ẹ̀gá dé ìyàwó ẹ káàbọ̀ ó ní ságbẹ̀ ọ̀wá wọn lọ́wọ́ o kí làgbẹ̀ sọ ó lóní tó bá ti la òun pẹ̀lú àwọn ìyàwó ń bọ̀ wá ya àgbàdo yìí ẹyẹ ẹ̀gá ní kí wọ́n máa ṣe fàájì wọn lọ kọ́ làwọn ìyàwó ẹ̀ ò ní wá ó lélẹ̀ tí ń dáná wájú ilé kò ní fi iná dídá ẹ̀ ṣeré pélé tí ó lọ ọjà tí ó lọ pàdé àwọn aláròbọ̀ kò jẹ́ fi ṣíé kálukú wọn gbàjúmọ́sẹ́ wọn á ní sí ọkọ àwọn ni ó dijọ́ kejì lóòótọ́ àgbẹ̀ ọ̀wá àwọn ìyàwó ẹ̀ ọ̀wá ó dijọ́ kẹta àgbẹ̀ bá tún wá àwọn ìyàwó tá a gbọ́kànlé wọn mọ̀ wá bọ́ bá ti di lọ́la òun àtàwọn ọmọ làwọn jọ wá yà àgbàdo yìí ẹyẹ ẹ̀gá tún dé àwọn ọmọ béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n tún jíṣẹ́ ó ní kí wọ́n máa ṣe fàájì wọn lọ ọmọ mẹ́ta náà dẹ̀ ló bí ó nítorí pé kò sí ọmọ kankan tí ó tẹ̀lé ntí ń lọ léèwé ó sọ pé léèwé ló ń lọ ntí oníṣẹ́ gan yóò bora mọ́lẹ̀ yóò sọ pé tútù mọ́ òun lóòótọ́ ni ẹnìkan kan ò tẹ̀lé wa àgbẹ̀ bá tún lọ ó láwọn ẹbí wọn tẹ̀lé òun pé gbogbo èèyàn bá kọ àwọn ẹbí wọn rọ́ ni ẹnìkan kan ò tẹ̀lé lọ ó wá díjọ́ kan wá lọ àpè lágbájá kọ̀ wá àpè ìyàwó apọ́mọ wọn ò dáhùn àpè bí náà wọn ò tún dáhùn lọ́la fúnra lára mi mọ̀ ń bọ̀ wá yà àgbàdo yìí ẹ̀gá bá dé àwọn ọmọ ẹ bá ṣàlàyé fún ó ní ẹ máa palẹ̀ mọ́ ó ní bó ṣe wí ngẹ́lẹ́ ni ó ṣe ṣe àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ ó ní bàbá igbó sì ń dọ̀la wọ́n yà á mọ́ gbàdo ó gbà àwọn ọmọ ẹ lọ lóòótọ́ níjọ́ kejì àgbẹ̀ lọ ó rè é yàgbàdo ẹ̀ tán kelebe ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ ò ní pé ẹ̀dá gbọ́dọ̀ wà observant ó gbọ́dọ̀ ṣàkíyèsí surroundings ẹ̀ kí ni ń lọ lọ́tún kí ni ń lọ lósì mo sọ fáwọn èèyàn kan mo ní èmi á máa jìjà ojú torí ojú ní pe ní ká yálé Yorùbá ni mí mo complete ní Yorùbá mi complete kò fi síbì kankan wọ́n láì jẹ́jọ́ wíwò ká jàre irọ́ ni o èmi ò jẹ́jọ́ wíwò ń jàre because ìrònú kì í mú ní rẹ́rìn-ín ẹ̀rín kì í mú ní rojú ó ní mọ̀lẹ́kà tí ń bá kálukú rìn ó láǹjànú tí ń bá kálukú ṣe I am an happy man I want to be in a happy environment bí ó bá ti wá sí dùnnú lẹ́ environment mi ò ní like ẹ̀ so ìyẹn túmọ̀ sí pé kálukú ló máa take decision lé ayé ẹ̀ wọ́n ní kíní ẹ̀ ni Ọlọ́run lọ ń bọ̀ ná bó oroko tó orodò ọba ń bẹ̀ Ìgbòho mọ̀ wípé iṣẹ́ òun ni lo and behold me and you mọ̀ àmọ́ tọ́jú ojúṣe wa tọ́jẹ́ pàwọ́ la lè ṣe bẹ́tà irú Ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ rẹpẹtẹ lo and behold irú àwọn èèyàn kan bẹ tá a lè rí mọ́ njọ Awólọ́wọ̀ ti kú sẹ́ẹ̀ ti rírú ẹ̀ njọ Abíọ́lá ti kú sẹ́ẹ̀ ti rírú ẹ̀ njọ Abacha ti kú sẹ́ẹ̀ ti rírú ẹ̀ mi gbọ́ Amẹ́ríkà ò lè rírú Obama mọ́ láéláé wọ́n mọ̀ fọdún yẹn dún ni ẹ wo iye ààrẹ tí wọ́n ti ní síwájú Obama ẹ wo ààrẹ tán tó ti ní lẹ́yìn Obama náà ló sì dàbí star tó sì ń gba ìdọ́là ajagbáyé ni can you tell me pé South Africa máa ní president tí ó dàbí Nelson Mandela wọ́n ti ní president sẹ́yìn kí Nelson Mandela tó jẹ́ wọ́n ti ní another president lẹ́yìn ẹ̀ kò lè dàbí Mandela ẹni tó torí kí South Africa ó lè lómìnira wọ́n sì ti mọ́lé fódìdí 27 years ó dé wọ́n ní ẹ má bá dúró ẹ̀já compensate ẹ̀kọ́ ọjà rẹ̀ ó ṣe táàmù kan wọ́n ní ó wá padà wálé kejì ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ sáà kan tó ń ṣe náà ló ń ti ṣe ó yọ̀ǹda òpó agbára àpẹẹrẹ fún every leader láfíríkà àtún rírú ẹ̀ mọ́ kì í ṣe ní South Africa nìkan ni wọn ò ti rírú ẹ̀ mọ́ everywhere olóṣèlú wo ní Nàìjíríà ló máa resign honourably bẹ́ẹ̀ bá sọ pé kò ṣe nǹkan dáadáa tàbí nǹkan ọ̀dánmọ́rán lásìkò rẹ̀
olóṣèlú táwa ní Nàìjíríà wọn kò kílẹ̀ òṣùláìlà ẹ̀ ń bá lè kú ó kú káwọn sàdépò òbí tán lọ. bẹ́ẹ̀ bá wá béèrè lọ́wọ́ pé ẹskísà ńgbà táwọn èèyàn bá wá kú tán ta lẹ́sẹ̀ ìjọba lé lórí wọn á ní bó ṣe ìkérègbè ìdéègbè ewúrẹ́ níjẹ́ bẹ́ẹ̀ àwọn ó ṣèjọba lé lórí. That is selfish interest in play. So gbogbo àwọn nǹkan yìí dẹ̀ máa ń wà natural. ní tó bá ti di pé wọ́n ẹ̀sẹ̀ ń kọ́ èèyàn wọ́n ẹ̀sẹ̀ ń púṣì èèyàn tí ọ̀tọ̀ kan wá kò wà natural mọ́. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho naturally lọ́rọ̀ Yorùbá wà lórí ẹ̀mí ẹ̀. Naturally anything tó bá ti rọ̀ mọ́ Yorùbá forget ọ̀tẹ̀ sọ̀tẹ̀ fọ̀tẹ̀ káfọ̀tẹ̀ kún káyọ̀tẹ̀ kún bẹ́ẹ̀ anything tó bá ti rọ̀ mọ́ Yorùbá Ìgbòho ìgbọ́ sétí. So now ó ti gbìyànjú kẹ́ ẹ má rí tiẹ̀ gbá mú but still àwọn tó yẹ kó gbégbésẹ̀ wọn ò gbégbésẹ̀. Ìgbòho dẹ̀ gbé ìgbésẹ̀ tó wà lẹ́gà. pápápẹ́ jẹ́ kí n sáré ka ọ̀rọ̀ ẹni yẹn kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ. ẹni yẹn ní point o èmi náà dẹ̀ ní point. So ó ní but lately the constant interviews are becoming a problem. Every time he sits down to talk he gives away more than he should. He talks about plans, movements, people around him and his mindset. The more he exposes the more the enemy learns. Lo and behold ẹni yẹn wà correct lóòótọ́ but tó ń tọ̀ ń wò mọ́ ẹni tí wọ́n ń pè ní Ìgbòho. Now gbogbo àwọn nǹkan tá a fọkàn sí pé àṣírí ní Ìgbòho ń tú yìí ẹ̀yin ò ṣe rò wípé ó lè jẹ́ trap náà fún ọ̀tá. ká sọ bí tá à ń lọ ká lo strategy ká mọ̀ gbàbẹ̀ lọ́mọ tàbí ká mọ̀ lọ́njọ́ náà kọ́ta ó ti dúró dè wá ń bẹ̀ kán lọ fẹ́ra wọn ṣòfò kábẹ̀ tàbí ká tó sọ bí tá à ń lọ ká ti múra lẹ̀ dè wọ́n ń bẹ̀. Ìgbòho ọ̀gọ̀ jagunjagun ni. So now and again n tí wọ́n pè ní interview to the best of my understanding ẹnìkan kì í dá ṣe. wọ́n interview ààrẹ wọ́n interview gómìnà British Prime Minister resigned of recent àwọn nìyẹn kì í ṣe Nàìjíríà. wọ́n tún gbé ẹni tó ní kán resign gan wọ́n tún gbé lọ kóòtù ni. So like I said only bandits and kidnappers are watching. Fine ibi tá ń lọ nù gbogbo tí ń ṣẹlẹ̀ nígboro ni wọ́n ń wò lọ́dọ̀ wọn. ẹ gbàgbé strategy. Ìgbòho ò ní sọ pé problem tí Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni pé ó wà sincere ó wà open but not to danger. Ìgbòho wà sincere kò mọ bá a ṣe dọ̀bálẹ̀ tínú ẹni lóṣòó bí ìtọ̀yọ́ ṣùgbọ́n asẹ́yìí tí ó ṣe kù nù ni Ìgbòho open tó bẹ́ẹ̀ ṣe fọkàn sí. And lo and behold Ìgbòho lè ṣe kó má ṣe interview because òun gangan kọ́ ló sọ pé ẹ wá interview mi àwọn èèyàn ní lọ bá. bí dẹ̀ ṣe máa ń rí everywhere nìyẹn wọ́n lọ ń bá president wọ́n interview wọ́n ṣe interview Trump dọ́là. President Israel Prime Minister Israel ó sì ń ṣe press conference dọ́là. Trump máa sọ fún yín pé by 2 a.m. tomorrow we will hot dog Iran yóò sọ pé àwọn ó kọlù Iran gbogbo ẹni bá dání lójú wọn fi gbárí ni. pàpà síbẹ̀síbẹ̀ náà Ìgbòho mọ nǹkan tí ń ṣe. So every time he sits down to talk he gives away more than he should. He talks about plans, movements, people around him and his mindset.
the more he exposes, the more the enemies learn. Baba ńlá arọ́ ni. Bandits and kidnappers are watching. They study every word, every gesture, every hint he drops. If he keeps granting interviews all the time, he's basically drawing them a map to his location and strategy. Any point. Lè kó ọ̀rọ̀ ìdànù 100%. Ṣùgbọ́n tí Igboho bá ṣe interview, ní táwọn èèyàn kan ò fẹ́ ni pé wọn ò fẹ́ kí Igboho ọmọ sọ̀rọ̀ rárá. Wọn ò dẹ̀ fẹ́ rí Igboho nù kámẹ́rà. There's no way you can do that. Sorry o. Igboho mọ level bí tó lè sọ̀rọ̀ dé. Ọ̀nà bí tó lè sọ̀rọ̀ gbà lọ. Igboho mọ̀ gbà tó yẹ kó ń fobì kan. Pé tá a bá ọ̀pọ̀lọ́ ní tá a bá débi ìrù ká fò ó. Bàbá Dami ò ń sọ ọmọ kékeré. Nínú àwọn ọ̀jọ̀gbọ́n ló sì wà. Ọmọ tí ń lọ. Ọmọ bó ṣe dangerous sí. Ó dẹ̀ mọ ọ̀nà tá a gbé gbà. So, the strongest warriors in history didn't win by talking. Irọ́ o, àwọn kan máa ń win pẹ̀lú ọ̀rọ̀ sísọ. Ńgbà tó lọ gangan jò ní. Tó lóun padà bọ̀ o. Báwọn tí ń bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ kí wọ́n dúró de òun, ǹjẹ́ nìkan kan dúró? Iran, America, ọ̀rọ̀ wọn fi bẹ̀rẹ̀ ogun, ọ̀rọ̀ wọn fi stop ẹ̀. Àìmọye ọmọ tá a bí tọ́já pé tẹ̀ bá halẹ̀ mọ́ wọn ò ní dáhùn. Ìwọ jẹ́ kí n mọ́ ń di nǹkan tó ń ṣe yẹn yọ́wọ́ sin bí ọbẹ̀ inú páànù. Ọmọ pé lẹ́yìn ẹ̀ ó lè jẹ́ pankẹ́rẹ́ ní Ọ̀yọ́, ó lè jẹ́ bẹ́ẹ̀tì ní Ọ̀yọ́, ó lè jẹ́ kòbókò ní Ọ̀yọ́. Ọ̀gbẹ́ni ń sọ pé ó ń bọ̀ o, ẹ má jà dúró de o. Torí dídé tó bá dé yóò dé togun-togun ni, yóò dé tìjàtìjà, yóò dé tóògùn-tóògùn. Ẹ wo ẹja kúrò lẹ́ environment ibẹ̀ yẹn, ó ti ká wa mọ́bẹ̀ náà ní ẹja kúrò. Ọ̀rọ̀ náà máa ń ṣẹ́gun o. Àwọn alágbára náà dẹ̀ máa ń sọ̀rọ̀. Even látàyé àwọn bàbá wa. So, they won by moving in silent. That is taban lójú ogun nìyẹn. Àwọn tí wọ́n ń ja boxing, wọ́n á tutọ́ súra wọn lójú báyìí. Ìkíní á sọ pé I'm the boss. Ìkejì á sọ pé I'm the boss. Nígbà tán bá dénú ring, ẹ̀ ń bá lágbára jù ló máa win. Ẹ̀ ń bá màyí nìkejì ló máa win. Nígbà míì, ọgbọ́n jagbára lọ. So, gbogbo àwọn nǹkan yẹn nínú ọgbọ́n náà ló sì wà. Mi ò kó ọ̀rọ̀ ẹni yẹn dànù totally o. Ẹni yẹn make sense bàjẹ́. The person make a lot of senses. Now, when they won by moving in silence, the element of surprise is what keeps you alive in a war against people who ambush and kidnap for a living. Once the enemy knows how you think, they know how to catch you. Lo and behold. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n já àmọ́ ibi tí ìrìn tí wọn náà dé. Àwọn tá a sì ń wá tán jọ wọn kó ibi ìbá wọn wà o, ibi àárí wọn dèrè o, wọn ò sì tí ì kú òǹbẹ o. Wọ́n sọ̀rọ̀. So, this isn't just about Sunday Igboho. It applies to every powerful person leading a dangerous fight. The less you show, the safer you are. The less you talk, the harder you are to track. Let your action speak while your mouth stays quiet. If the mission is to tackle bandits and kidnappers, then protect the mission first. Protect yourself first, because a dead or captured warrior helps no one. Talk less, move more. Let result do the talking. God bless the writer. Ìbànújẹ́ ò ní kan ẹni tó kọ lágbára Ọlọ́run. So, but lo and behold, lórí ọ̀rọ̀ yìí, láyé tá a dé yìí, kábàrà wa sọ tọ̀rọ̀, ayé social media ni. Bí bẹ́ẹ̀ kọ́, èyí ó kú fọ́tayọ̀. Àwọn tó ń ṣiṣẹ́ fún, bó bá dé stage kan tó jẹ́ kí wọ́n mọ̀, wọ́n sọ pé ṣé ara ẹ ló ń ṣe.
ńlá fi pé bàbá mọ́lẹ̀ ìṣe là ń yan ayé kámẹ́rà la wà ìbò gan lọ sójú ogun wọ́n ń gbé kámẹ́rà dání reality ẹ wo ọdún táwọn oníròyìn ti ń lọ sójú ogun wọn ò dẹ́ ń poníròyìn ṣùgbọ́n dàbí pé láogun Liberia nígbà náà ni wọ́n poníròyìn tí kọ̀lí ti fi kọ́ ni àwọn oníròyìn ti kú sógun lọ́wọ́ àwọn ọlọ̀tẹ̀ Liberia o oníròyìn máa ń wà lójú ogun with cameras ṣe bá fọ́lù ogun Amẹ́ríkà pẹ̀lú Iran tẹ fọ́lù Israel pẹ̀lú Hamas tẹ fọ́lù Russia pẹ̀lú Ukraine ẹ máa gbọ́ táwọn oníròyìn máa béèrè wípé ṣé èèyàn gidi làwọn they will bring mic like this bam that is just a bomb wọ́n ní bọ́ǹbù kan ló kọjá yẹn o wọ́n láwọn ẹ̀yẹ àwọn kan ló ti ṣubú àyè wọ́n á lọ síbi tí bọ́ǹbù ti ṣẹ̀ṣẹ̀ ẹ máa rí èéfín tí ń rú pé bọ́ọ̀ yóò ṣẹ̀ṣẹ̀ yá wọlé nísìnyí o àwọn rescue mission àwọn rescue team they are coming now to come and rescue kíní kankankan ìgbàdógójì èrò wájà oníròyìn máa ń wà lójú ogun bẹ́ẹ̀yàn bá gbé kámẹ́rà lọ ẹ lè sọ pé ilé nìgbòho ti ń jánu o pé Ìgbòho tó jẹ́ pé ó lè mọ́ kúrò lójú kan ṣe bẹ́yìn Yorùbá ni lèyàn òmólè ni ò ní yan fún lèyàn ọ̀sẹ̀gun ọlọ́tẹ̀ ni ò ní mọ́lọ̀tẹ̀dẹ̀ fún ẹ̀yin tẹ́ sọ pàdégún tẹ́ tún pàdé ògún mọ́ ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá kíyàn káàrọ̀ kéèyàn kọ́kọ́ najú ta ẹ̀yin tí wọ́n mọ̀ forí ṣe fọrùn ṣe fún tẹ́ mọ̀ tún pé ta lọ́rán gúnṣẹ́ ẹni tí tó yẹ Yorùbá ọ̀bá yé ló lè dákẹ́ ẹ̀gbá àwọn bàbá wa ni wọ́n ní bàbá yan gúgúrú ẹlẹ́nu òfé làásù Ìgbòho mọ̀ yín dáadáa èmi mọ̀ yín dáadáa lára wa tá à ń gbé ẹ kò yẹ kó máa ṣe interview kò yẹ kó yẹ kán gbé kámẹ́rà lọ sọ yẹ kán máa ṣe show ṣe ló dàbí ẹni pé kinní kan Ìgbòho mọ̀ ti ń ṣe àwa náà lápẹ́ wọn ò ṣe nǹkan kan pé Ìgbòho tó lè lọ jókòó sí di igi kan ń bẹ̀ yẹn bóyá ibi tó ti ń mẹ́mu lọ́wà síbẹ̀ yìí ni ṣùgbọ́n ìgbà tẹ́ ẹ bá rí nígbà tí nǹkan ṣẹlẹ̀ bó la ṣe mọ̀ pọ̀ ṣẹlẹ̀ bí ọba sì tí ó ṣàfihàn rẹ̀ mọ́ bá wí fún yín ṣe é gbàgbọ́ ilẹ̀ káàárọ̀ òjìrì tá a ti bára wa ní ìsìn náà so báyìí àtijọ́ ṣe rí àwọn sọ́jà gangan lọ sójú ogun lónìí ní Nàìjíríà wọ́n lọ pẹ̀lú cameras bó lẹ ṣe rí iṣẹ́ tán ṣe gbé sọ́jà just neutralize some bandits here wọ́n á rìkọ́ọ̀dù wọn wọ́n ya fọ́tò wọn ẹ rí ní Amẹ́ríkà wá ní Nàìjíríà tó jù lọ́jọ́ Christmas everybody lórí wáì tí Ìgbòho àtàwọn èèyàn tí ó máa lọ síbì kan tá a rò pé kò yẹ kó mú kámẹ́rà dání tó bá ti wá di tẹlòmíì ìgbà náà la sọ pé ó ń ṣe show ni ó ń ṣe kinní kan ni comedy náà ń ṣe acting náà ń ṣe. Lo and behold my brothers and sisters bó bá jẹ́ comedy ní tòótọ́ ìwọ náà gbébọn ìṣónú gbó Old Ọ̀yọ́ National Park rí ṣe comedy tiẹ̀ náà ń bẹ̀. nǹkan pè ní comedy oríṣiríṣi hàn sálò ń ṣe comedy you can just go there go and do your acting lọ ya fíìmù tiẹ̀ ń bẹ̀ come and show it for us we will watch it tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe dùn. So ẹni tó sọ̀rọ̀ ó ní point but ọmọ ajá ti kúrò níbi iye tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ẹ gbàgbé o Yorùbá pé o Yorùbá ò ṣẹ́kù síbì kan o Yorùbá ní iṣẹ́ tí wọ́n bá bẹ ní tá a jẹ́ tó ń ti yìn ní rìn èyí tí wọn ò bẹ ní tá a jẹ́ tó ń ti yà ní rìn àwọn iṣẹ́ kan ń bẹ téèyàn gbọ́dọ̀ dúró kí wọ́n bẹ òun bóò ni ò ti wá ní rìn tó ń ti yà Ìgbòho máa ń tó ń ṣe. béèyàn kan bá rò pé kọ̀ọ̀mọ́ ti ń ṣe onítọ̀ ní nǹkan rẹ̀. You got me right? So now majority wa máa ń doubt ara wa àwa gan ọ̀gbára wa gbọ́ débi tá a gbé èèyàn tó jẹ́ akíkanjú èèyàn kan gbọ́ pé tiwa ní í ṣe meanwhile tiwa ní í ṣe. Ẹ gbọ́ Yorùbá ní àpá àmúdélé ní ọjà mọ̀ pé olóńgbò ń ṣọdẹ ń wọ ẹgbẹ́ bó bá ti pa ọ̀ náà ni ó ti jẹ́
tàbí eléyìí mi ìtọ́pa tí ò lè mú wálé kò ní mú wálé ńgbà tẹ́ ẹ̀ bá ti rí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ní mọ̀ kó ti pẹran jẹ. wọ́n wá ní tá a bá ta ṣe làátọ́ bá a bá tọ́ yóò dẹran àpádànù yóò dẹrun dẹni jẹ́ bẹ́ẹ̀. so ẹjẹ́ á mú fókọ̀sì wa kúrò níbi pé wọ́n ń rìkọ́ọ̀dù wọ́n ń ṣe interview wọ́n ń sọ̀rọ̀ ẹjẹ́ á follow action tí wọ́n ń rẹ́ńdà ẹjẹ́ á appreciate eléyìí ẹjẹ́ á support eléyìí ẹjẹ́ á ṣàtìlẹ́yìn tó gbópọn fún eléyìí. bòjìlá ò ríbi sáré fóòrùn ntọ́ bá ti jẹ́ nature èèyàn ní Ọọ̀ni of Ifẹ̀ ìgbà míì tó bá wú bàbá wọ́n lè pe comedian wá bá wọn ṣeré wọ́n jọ ṣeré ẹni wọ́n gbé ẹ̀hún tí ẹ̀ wo position bíi tán wà naturality ni ẹ sáà ń ka bíbélì ọba Solomoni gbogbo tójú ẹ̀ ń fẹ́ ló fún that is ó lè po òṣèré kọ́ máa àwọn olówó ọlọ́lá wọn àpò lókìtì kọ́ máa tàkìsì níwájú àwọn pọ̀nlá wọ́n mọ̀ gbéra wọ́n mọ̀ rẹ́rìn inú wọ́n mọ̀ dùn. Former governor of Lagos State tó jẹ́ president wa lórílẹ̀‐èdè nísìnyí ìgbà mi ò rè Gbénga Adébóyè wọ́n máa ń pe Gbénga Adébóyè wá kó wá dẹ́rìn pa wọ́n. wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń pe Gbénga Adébóyè wá kó wá dẹ́rìn pa wọ́n àwọn àtìyàwó wọn jókòó Gbénga Adébóyè ọ̀dẹ̀ mọ́ sọ̀rọ̀ de òbí láfin. torí pé nínú ẹ̀rín ni ayọ̀ wà. so mo wá sọ̀rọ̀ wípé àwọn ìsọ̀rí èèyàn kan ń bẹ kò sọ́gbọ́n tá a fẹ́ dá àní bá wọn pàdé mọ́ àní ríru wọn mọ́ ṣé ẹ̀ ní bínú sà ṣé mi ò ní sẹ́yìn mà Sunday Igboho ń bẹ ń bẹ. Ọlọ́run ìyẹn mọ iye tó bá ní àfi tó bá bọ́ lọ́wọ́ ẹ̀. yes I appreciate ẹ̀ ní ìsìn torí pé wòlíì yìí lọ́lá nílùú ẹ̀ bọ́lọ̀ ń ṣe dá Yorùbá ni a kì í appreciate nǹkan tá a bá ní. Gbénga Adébóyè ti kú tán kí wọ́n tó mọ value ẹ̀ Abíọ́lá ti lọ tán kán tó mọ value ẹ̀ wọ́n sọ̀tẹ̀ Awólọ́wọ̀ títí ńgbà tó kú wọ́n tó mọ̀ pé àwọn sọ wúrà nù ńgbà tí ń bẹ láyé wọ́n gbógun tí wọ́n bá jà wọ́n ń sọ̀tẹ̀ sí wọ́n ń dìtẹ̀ mọ́ wọ́n ń lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ọ̀tá ẹ̀. Bàbá Olúṣẹ́gun lọ tán wọ́n wá ní àwò lọ́wọ́ ẹja ńlá lọ lómi irinwó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ. oríṣiríṣi orin àwo ọmọ àwo ọ̀rọ̀ òrìṣàbí rẹ o Awólọ́wọ̀ o kò sí nílẹ̀ Yorùbá àwa ti mọ̀ o àárò sàbí tiẹ̀. so like I said ẹ̀jẹ̀ awéfu kò sẹ́ni tí mo ń da tán o bóníròyìn bá lọ́dọ̀ Igboho bí ọba bá wọn sọ̀rọ̀ àwa náà lápè ìgbéraga níjàre kò sí bóníròyìn ṣe fẹ́ wá sọ́dọ̀ èèyàn tẹ́ ní àláwọ̀ wọn majority tẹ́ ń pè ní interview àwọn ẹgbẹ́ kan lè lọ kí Igboho wọn ò lè bi Igboho léèrè ọ̀rọ̀ kọ́ mọ́ sọ̀rọ̀ wọn ò lè dá ọ̀rọ̀ lẹ̀ kéèyàn mọ́ dá sí capacity wa láti sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ capacity wa láti mọ ibi tó yẹ ká sọ̀rọ̀ dé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ò lè fa Igboho lẹ́nu yá àfi tí ó bá fà lásọ ya kódé làátàkù tó. so ẹjá yọ̀ǹda páàtì ibẹ̀hún now majority wa a kì í fẹ́ kéèyàn sọ̀rọ̀ ẹ̀ síta ẹni tí yóò máa dénà mọ́ra ní káàárọ̀ òjíire ń fẹ́
as in kó o mọ̀ la nǹkan kọjá kó o mọ̀ sọ fún wọn. wọ́n bá gbọ́ pé lóde onítọ̀ ń kú wọ́n á ní kí ló dé tí ò lanu sọ̀rọ̀. ká lọ sọ̀rọ̀ ní ṣe bí èèyàn ó wá solution fún yín bí èèyàn ó sọ báyìí. ìwọ̀nba nǹkan tẹ́ ẹ bá gbọ́ látọ̀dọ̀ Ìgbòho fáàtì ni ìwọ̀nba ibi tẹ́ ẹ bá mọ̀ pé ti lè support ẹ̀ eléyìí ò ní kẹ́ ẹ jẹ́ ká gbájúmọ́. so lẹ́ẹ̀kan sí ẹni tó sọ̀rọ̀ yìí mo kí wọn mo yìn wọ́n mo lù wọ́n lọ́gọ̀ ẹnu ṣùgbọ́n tí wọ́n expect kò lè wáyé. èèyàn ò ní nígi lọ́gbà kọ́ mọ́ mèsórí ẹ̀ tí ìbá mèsórí ẹ̀ lómi mọ́ mèsórí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. I know him, I study him very well. Do you know pé Ìgbòho gangan fúnra lára ẹ̀ kì í fẹ́ sọ̀rọ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ sísọ pẹ̀lú Sunday Ìgbòho dàbí ikún lóko ẹ̀pà kò ní mọ bí ẹ̀pà ṣe dẹnu òun. Reality ló gbọ́ lẹ́nu mi yẹn. If I don't know anybody, I know Oloye Sunday Adéyẹmọ Ìgbòho very well and I study him very well. Ìgbòho kì í fẹ́ sọ̀rọ̀. He said to me, Agogo, mi ní bóníròyìn kankan sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bèèrè ọ̀rọ̀ mi sọ kankan, mi ní bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀. But lo and behold, ẹ̀gbọ́n mi ó sọ̀rọ̀. Ngbà ìsèpẹ́ fàgàdàgodo sí lẹ́nu. Because tó bá ti ráwọn èèyàn inú ẹ̀ máa ń dùn. He will always be cheerful with people. That is 100%. Ìgbòho nínú méjì. Kò mọ bá ṣe rẹ́rìn-ín tó yẹ pé yóò kó nǹkan míì sọ́kàn. Kò mọ bá ṣe fẹ̀jẹ̀ sínú tí ó tutọ́ funfun jáde. He will always say his mind. Inú rẹ̀ kì í wá pa ni. Ìmọ̀ ń kó làálàá bá ni ni. Àwa tá a nínú rẹ̀ bẹ́ẹ̀ yẹn kì í pa wá kì í sọ ní ọ̀pá wá. 100% truth. So inú rẹ̀ Sunday Ìgbòho náà ní kó yọ náà ni ó máa kó yọ. Tó bá dọ̀la yóò kọ̀la. Tó bá tún dọ̀la yóò tún kọ̀la. Ẹnu lẹ̀sí ó máa fi pàkúrọ̀ ojú ọ̀nà. Kò ní jẹ̀bi lélẹ̀ ìtọ́ dáwọ́lé yìí. Torí pé fún àlàáfíà ìlú, fún ìrànlọ́wọ́ àwọn èèyàn kan ni. That is all I can say. Mo jáde mo mọ́rọ̀ ìjáde torí ẹlòmíì tí tó ń sọrú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń DM mi. Mr. Awikonko, ẹ try láti bọ́ Oloye Sunday Adéyẹmọ Ìgbòho. I swear to Almighty God, they do send it to me. Èmi ọkàn máa ń rò lọ́kàn mi pé àwọn èèyàn ò dẹni yìí mọ̀ náà mi ń sọ̀rọ̀ tó ń sọ. Ìgbòho àti anything mo fọlọ́ ń búra pé kéèyàn ó decide pé ok ẹja àti drama ẹja ṣe bí ẹni pa fẹ́ ṣe drama. Never. Mo fi Ọlọ́run Elédùmarè tó ṣẹ̀dá gbogbo abúra. All those things were just coming naturally. Tí kábíyèsí Ọ̀ọ̀ni tí wọ́n bá ń bá àwọn comedian àbí nǹkan kan tán bá ń bá wọn ṣeré ẹ máa wò pé ṣé kábíyèsí ò lè stop kínní ni. He can never stop it. Likewise, Igboho can never stop it. So ẹ má jẹ́ waste energy wa on that side. Let us support him, his mission, his team. God bless you all. Ìbànújẹ́ ò ní kàn yín o, ibi ò ní kàn yín o, ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ.